ṣe ti rí lórí ọ̀rọ̀ Aláàfin tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ ọba Hakeem Owóadé Aláàfin of Ọ̀yọ́ lórí wípé Aláàfin ò dìde kí Ọ̀ọ̀ni nígbà tí Ọ̀ọ̀ni wá kí Aláàfin. Ọ̀rọ̀ yẹn ti fa normal controversy lórí internet. Everybody have said a lot of things. I have made a video about it actually, but after that time la bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi clips again. Àwọn kan wá sọ pé nínú clip tẹ́ ń wò yìí, nínú picture tẹ́ ń wò yìí, pé kí ló dé tí Aláàfin dìde ṣéèkì Governor Makinde. Àwọn èèyàn wá sọ oríṣiríṣi. Ṣé ti rí lórí ọ̀rọ̀ internet misconceptions oríṣiríṣi máa ń wà, no doubt. A lot of people will say their own opinions. A lot of people, this one will say this one. Then ẹni yìí máa dé ó máa contradict nǹkan tẹ́ni yẹn sọ, because gbogbo wa á lè sùn ká kọrí sí ibì kan náà. But nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú lórí ọ̀rọ̀ Aláàfin ọba Hakeem Owóadé wípé wọ́n dìde kí Ọ̀ọ̀ni of Ifẹ̀. Tẹ́ bá wo picture tẹ́ ń wò yìí náà ẹ máa rí pé Aláàfin ti tẹ́lẹ̀, Aláàfin Lámídì, ọba Lámídì, kọ́lọ̀ ń fi ọ̀run kẹ́ ọba Lámídì. Now ẹ máa rí wípé nígbà tí ọba Lámídì Aláàfin ti tẹ́lẹ̀, nígbà tí ó kí ọ̀fin ọba Ẹniìtàn Ògúnwùsì, ẹ máa rí pé wọ́n kíra wọn tí ọwọ́. Respect is actually reciprocal, gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ. Tó bá respect mi, I will reciprocate. It is very very normal. It is the normal thing to do. Tó bá ti di ọ̀rọ̀ hierarchy, you get. Torí pé ọ̀rọ̀ wípé Ọ̀ọ̀ni of Ifẹ̀, that throne is more superior than the one of Aláàfin. Then àwọn kan tún máa sọ pé Aláàfin's throne is more superior than Ọ̀ọ̀ni. Aláàfin nìkan ló lè fìyàn joyè tó bá jẹ mọ́ oyè ilẹ̀ Yorùbá. Another clip níbi tí ọba Ẹniìtàn Ògúnwùsì tí wọ́n ti dìde kí governor his excellency governor Adeleke governor Ọ̀ṣun state tí wọ́n ti dìde kí ara wọn. Ọ̀rọ̀ yẹn wá ń lọ fà. And I said see tá bá fẹ́ yànnà náà ọ̀rọ̀ yìí dáadáa tí mo fẹ́ ká fi ìkan bọ̀ kan nínú. I want us to be very I don't want us to be sentimental about it. Look, all these kings you are looking at, all these our traditional rulers across this country, it is not only in the Yoruba land though, in the Igbo land, in Hausa land. Politicians are the ones that pays them. Àwọn ìjọba, it is the government that actually pays the traditional rulers. So kini yẹn ma count, it will count for something definitely, but the only difference táwọn èèyàn máa ń sọ ni wípé but all those past kings the government has been paying them too, but the politicians that time they were actually respecting the traditional rulers, because those traditional rulers as at that time they actually wọ́n ní agbára gan. They used to be very very powerful that kàn lè dédé wojú ọba, kò possible. That politician tó bá ní ẹ̀mí ara ẹ̀ lò lè gbéná wojú ọba. But over time I think a lot have changed. Bí ilé ayé ṣe ń yí padà òun náà ni ìgbà ń yí padà, bí ìgbà ṣe ń yí padà òun náà ni ìwà àwọn èèyàn ń yí padà. Now lórí ọ̀rọ̀ yìí my own point is respect should be reciprocal. Do you get? tó bá bù fún mi màá bù fún ẹ. Yẹ́ mi sí kí n pọ́n ẹ lé kó gbọ́n náà yẹ́ mi sí. Bọ́rọ̀ yẹn ṣe rí gangan nìyẹn. But this matter kò sí bá ṣe fẹ́ sọ, ó láwọn kan tó mọ̀ nípa ìṣẹ̀ṣe ju bẹ́ẹ̀ mi ṣe ń sọ yìí lọ. Èmi kàn sọ gẹ́gẹ́ bó ṣe yé mi sí due to what we see on the internet, that is a king, a traditional ruler supposed to stand up and be greeting a politician. That is the question tí mo fẹ́ kí ẹ̀yin tèmi kẹ́ bá mi down ní comment section. Is ṣé ó yẹ kí àwọn ọba wa, àwọn ọba aládé, ṣé ó yẹ kó máa dìde máa nawọ́ sí àwọn politicians tó máa fẹ́ kí wọn? Ṣé kò yẹ kí àwọn politicians wa, no matter how big
it might be the president, it might be the governor, it might be a minister, it might be a senator, it might be, you know, whatever it is. Ó yẹ kí àwọn politicians wa máa respect àwọn ọba aládé wa. Ó yẹ kí wọ́n máa fẹ́ kí wọn, they should show a sign of respect láti dọ̀bálẹ̀ kí wọn ni. Ẹ̀yin tèmi, kí ni ẹ̀yin feel? Ṣé bó ṣe ń lọ yẹn náà ló yẹ kó máa lọ ni, àbí there is supposed to be a change? Actually, ó yẹ kí àwọn politicians wa, ó yẹ kí wọ́n mọ̀, because nígbà kan a rí tí former president in Nigeria, Chief Olusegun Obasanjo, tó bá fẹ́ kí àwọn ọba, wọ́n máa ń dọ̀bálẹ̀ ni. Bàbá máa dọ̀bálẹ̀ tán ni, ẹbọra òwú, ó máa ń dọ̀bálẹ̀ tán kí àwọn ọba wa ni. But actually another clip míì tí wọ́n ti sọ pé okay, nǹkan tí Chief Olusegun Obasanjo sọ sí àwọn ọba kan ní ìlú kan pé kíní yẹn kò kù díẹ̀ káàtó. Ẹ wà ń bí, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ibi tí gómìnà bá wà tàbí president bá wà, kò sí ọba náà ó ń láti dìde fún gómìnà tàbí fún president. Ẹ dìde. Ẹ jókòó. Now a lot of people sọ oríṣiríṣi nǹkan nípa yẹn náà, but gbogbo ẹ̀ náà sì ń dálé lórí wípé ó depend bó bá ṣe, that's my own opinion now, ó depend bó bá ṣe gbéra ẹ̀, bó bá ṣe pé onígbà bá ṣe pé gbá ẹ̀ lọ́ ṣe máa bá gbé. Do you get? Tó bá pera ẹ ní alákùnlé, wọ́n máa pọ́n ẹ lé. Tó bá yẹ̀yẹ́ ara ẹ, wọ́n máa wú ẹ ńlẹ̀ turururu. It is how you know, it is how you dress that you will be addressed. Do you get? Now lórí wípé tó bá ti di àwọn time kan nígbà election, a máa ń rí àwọn moves kan táwọn ọba kan máa ń ṣe láti fi rí wípé ìjọba kan ló wọlé, ìjọba kan ni kò wọlé. So gbogbo kíní náà máa ń dá rúgúdúlẹ̀, ó máa ń create àwọn, because tó gidi ọba lanu aláǹgbá ò lè wọbẹ̀ actually. Kíní ó máa ń create space fún disrespect. Nígbà tí àwọn ọba táwọn náà bá ti ń di pé ọ̀rọ̀ election, àwọn náà ti ń dá sọ́rọ̀ òṣèlú, wọ́n ti ń ṣe oríṣiríṣi, àwọn kíní máa ń create space fún disrespect látọ̀dọ̀ àwọn politicians, because politician tó lọ bá tó ń advocate fún pé kó wọlé tó ń campaign fún, tó bá máa yá tó bá wọlé, tó bá ti wà powerful, torí gbà tó ń campaign yẹn ó ń fún ẹ lówó, òun gbà, kò ní respect ẹ mọ́. So gbogbo kíní, we have to put all of these things into consideration as to why we see a lot of disrespect from our politicians to our traditional rulers, and it's not supposed to be like that. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, you have to respect your paymaster. If someone is actually paying you, that person is your boss. It's just my own opinion, but I am throwing this question open. Sí àwọn tí ó mọ̀ nípa ìṣẹ̀ṣe dáadáa ju bí mi ṣe mọ̀ lọ. Do you get? Kọ́ bá wa yànnàná ọ̀rọ̀ yẹn dáadáa. You can meet me up in the comment section and tell me how it's supposed to be. Torí ọwọ́ tó bá ń fún yàn lọ́wọ́ báyìí, òkè ló máa ń wà o. Anybody that pays you for what you do for a living is actually your boss. So normally you're supposed to accord that person some level of respect. Bóyá nǹkan tó ń really ṣẹlẹ̀ ní among our traditional rulers nìyẹn. Torí pé ibi tí yàn ti ń jẹ, àwọn governors ló ń fún àwọn ọba wa lówó. That is the thing, government ló ń fún wọn ní owó oṣù. So ó máa hard kò lè dàbí time kan during the independent era, pre-independence era, tó jẹ́ pé àwọn ọba yẹn máa wà very powerful, that you tó fẹ́ kú ni, tó fẹ́ lówó ni, àbófẹ́ lànà, ó lè wojú àwọn ọba kan ní ayé ìgbà yẹn. Báwo ló ṣe fẹ́ ṣe? No matter how rich you are, ó máa dọ̀bálẹ̀ kí ọba ni. But a lot have changed. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, I am waiting for you guys to shed more light on it. Ṣé bó ṣe yẹ kó máa lọ nìyẹn, or there is supposed to be a level of respect from the politicians to our traditional rulers? Oríṣiríṣi nǹkan náà ló ń ṣẹlẹ̀. À ń rí, because àwọn kan máa sọ pé nǹkan ti ṣẹlẹ̀ gan, because láyé ìgbà kan Ifá ló máa ń mú ọba, but nísìnyí ó ti ń di pé
ifá tó bá fi tálákà jọba ẹnu fagbọ́n máa gbẹ. Ó ti ń di pé àwọn kankan ti ń change traditionally tẹ máa fi rí i pé wọ́n máa fi ọba kan jẹ, controversy oríṣiríṣi máa wá bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀. Ẹni tó fi jọba yẹn ifá ò mu, ọ̀tọ̀ lẹ́ni tí ifá mú, ifá yẹn ti ṣe kinní kan. Ṣé nǹkan táwọn tọ́lájì sọ ni pé ifá náà tún ti wà corrupt? Is that what they are trying to tell us? Because me, I don't get it. Because mo rí pé most of the kings tó ń jẹ ní era tàwa yìí controversy máa ń wà. Àwọn ìdílé ọba kan ló yẹ kó jẹ according to the traditional rights, but wọ́n máa fà lọ fà bọ̀, ẹ kàn máa rí pé ìdílé míì ló máa jọba. Ó máa di pé wọ́n ń lọ court. Then tó bá ti di pé ìdílé kan gbé ìdílé kan lọ court lórí ọ̀rọ̀ wọ́n fẹ́ jọba. Ọba is supposed to be a sacred position. It's supposed to be a sacred crown, a sacred throne. It is not politics. Kò kí n ṣe democracy tó máa dìbò. This is the core sense of our tradition. Do you get? Kò yẹ kó máa jẹ́ pé àtẹ̀tẹ̀ máa lọ sí kóòtù máa lọ máa bọ̀ ìdílé kan gbé. By the time you are dragging yourselves to court, eventually if someone eventually emerge the king, ṣé ẹ fi pé respect yẹn tó yẹ kó wà ń bẹ̀ ṣó máa wà ń bẹ̀? Because láàárín yẹn ó ti ń di pé ṣé ifá ló mu, ifá kọ́ ló mu, ifá ló mu, ifá ò mu, ọ̀tọ̀ lẹ́ni tí ifá mú, ọ̀tọ̀ lẹ́ni tó fi jẹba, ọ̀tọ̀ lẹ́ni tó fi jọba. Kíní yẹn ti wá di yẹlẹyẹlẹ, ó ti wá cast. Ọ̀rọ̀ yẹn is actually ó máa ń rí bákan lára mi, because èmi ò believe wípé traditional deity wa ó lè corrupt. In fact èmi believe pé tí ifá bá mú èèyàn kan nídìílé kan tó bá lọ fi ẹlòmíì jọba due to the power that be, ó yẹ kí ifá yẹn kó strike ẹni yẹn ni, kò yẹ kí ẹni lè jókòó sórí throne yẹn tí kò bá corrupt. But nǹkan tí mo try láti sọ ni pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí kò kì í ṣẹlẹ̀ láyé ìgbà yẹn. Nǹkan tèmi feel pé ó ń fa disrespect tó ń ṣẹlẹ̀ láyé tá wà yìí sí àwọn traditional rulers wa nìyẹn. But most important thing tí mo fẹ́ highlight nínú fídíò yìí ni pé actually there's supposed to be love. If we have enough love amongst the traditional rulers, that's the most important thing. Mo dẹ̀ fi pé nǹkan tí Ọọ̀ni of Ifẹ̀, ọba Ẹnìtàn Ògúnwùsì tó ń try láti ṣe whatever things tó ń try láti ṣe, òun ni wípé ó máa ń try láti broker peace tí ó bá ti ń di pé họ́wùhọ́wù wá ó ti ń wà níbì kan, and that is the essence, that is a true quality of a true leader. Yes. Then àwọn kan máa ń sọ pé àwọn ọba ayé ìsìn àwọn ìyàwó ló ń kó jọ kinní kan, mo ní ìyẹn ti wà àtayébáyé, torí pé iyì ni ọba máa ń fi orí bíbẹ́ ṣe. Ọba kan kì í mẹ̀jẹ̀, ọba ba lórí ohun gbogbo ni. Àti ẹ̀bá nínú ìtàn pé tí ọba bá rí ọmọge tó bá fàìn tó hùn, ọba lè gbẹ́sẹ̀ lé regardless of whose ox is God. Ó lè ti marry, ọba lè gbẹ́sẹ̀ lé, ọba ní gbogbo right láti gbẹ́sẹ̀ lé. Ibi táwọn ọba yẹn wà dá powerful dé nìyẹn láyé ìgbà yẹn. So lórí level pé ọba ń kóyàwó jọ is a normal thing. Ọba lè ṣe whatever tó bá wùn torí pé ọba ba lórí ohun gbogbo ni. Ọ̀rọ̀ yẹn ò ju bẹ́ẹ̀ lọ. Guys, ẹ pàdé mi ní comment section. God bless you. Jeff Owólẹ́wà lórúkọ mi. Please do not forget to subscribe to my channel. I will see you on the other side.